Ẹ̀yin tí wà lẹ́yìn ìtàgé ẹ mà káàbọ̀ padà sórí ìkànnì yìí. Bó o ní ojú ọjọ́ lọ́dọ̀ yín, ọdẹ ọdún bí ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ káàsán, gẹ́gẹ́ bí àkókò bá ṣe rí lọ́dọ̀ tí yín, a kí yín dáadáa. Ẹ tún káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí i lẹ́yìn ìtàgé, níbi tá a ti ń sọ fún yín ohun tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé lábẹ́ aṣọ tẹ́yìn ò rí yẹn lẹ́yìn ìtàgé òun ni. Ibi báyìí la ti máa ń review àwọn Yorùbá movies fún yín, tá a ti máa ń sọ fún yín nípa fíìmù tó ṣẹ̀ṣẹ̀ jáde, èyí tó ti jáde, èyí tó ń show lọ́wọ́lọ́wọ́, èyí tá a ti wò tipẹ́ tẹ́ ẹ kàn fẹ́ ká tún sọ̀rọ̀ lórí ẹ̀. Ibi báyìí la ti ń sọ fún yín náà. Ẹ ṣe mistake rárá nítorí pé ẹ subscribe sí ibi báyìí. Ẹ wò ó, ẹ máa gbádùn ara yín gan. Tẹ́yìn báyìí ti subscribe tẹ́lẹ̀, ó yẹ bá hit subscribe button yẹn. Kẹ́ẹ̀dì kan lára àwọn ẹbí wa lẹ́yìn ìtàgé níbi tá a ti ń jẹ gbádùn ara wa. Kí ni ìta mú wá fún yín lónìí? Ẹ̀lúùlú. Yorùbá bọ̀, Yorùbá ní ẹ̀lúùlú tí ń fàjò, orí ara ẹ̀ ní fà á lé. Ẹ o, ẹ̀lúùlú yìí ó máa lágbára gan o. Ọlọ́run mọ̀, ẹ̀yin farabalẹ̀, ó ń bọ̀ lọ́nà ni. Àpáta TV, àwọn ọlọ́mọ ilé yìí wá fún wa. Ẹ̀lúùlú ó ń bọ̀ lọ́nà. Ẹ̀yin náà máa gbádùn ẹ̀ tó bá ti jáde. Torí inú iṣẹ́ tá a bá ti rí Àníkẹ́ Àmì, ẹ báyìí kí n tàn yín, iṣẹ́ gidi ni, iṣẹ́ ńlá, iṣẹ́ takuntakun ni. Àwọn òṣèré wo lẹ máa bá pàdé nínú ẹ̀lúùlú yìí? Ẹ̀yin náà tí ń bá dárúkọ wọn sí, ẹ máa mọ̀ pé àwọn òṣèré eléyìí no wọn ṣe fọwọ́rọ́ sẹ́yìn lágboolé tíátà. Àníkẹ́ Àmì, Jọkẹ́ Múyìwá, Yẹmí Àmódù, Tóyìn Ọládìran, Ayọ̀ Ọládàpọ̀ àtọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré lẹ máa bá pàdé nínú iṣẹ́ yẹn. Ẹ kí n wá bọ̀ sí bọ́ọ̀bù yín, ibi tẹ́ ẹ ti máa láìkẹ́ tẹ́ ẹ ti mọ̀ pé iṣẹ́ ló ń bọ̀ lọ́nà yìí. Mẹ́ni tó kọ́ ni Bùkọ́lá Johnson, òun ló kọ́. Ẹ mọ̀ Bùkọ́lá Johnson. Ọlámídé Ọláoyè, òun ló direct ẹ̀ náà. Ọlámídé Ọláoyè, ó yẹ kẹ́yìn náà ti mọ̀ pé no, ẹ fẹ́ lọ wo iṣẹ́ ni. Tẹ́ ẹ bá ti rí Àníkẹ́ Àmì pẹ̀lú Jọkẹ́ Múyìwá tí wọ́n jọ wà nínú iṣẹ́ kan ṣo, ẹ báyìí kí n tàn yín jàre. Ẹ̀yin náà mọ̀ wọ́n tẹ́ fẹ́ lọ jẹ̀gbádùn bẹ́ẹ̀. Ọlọ́run. Ẹ wo nǹkan tẹ́ kàn máa ṣe ni pé ẹ̀yin subscribe sí bíbá ẹ̀ lẹ́yìn ìtàgé tó bá ti jáde. Àwa náà látún máa kọ́kọ́ sọ fún yín pé ẹ̀lúùlú ti jáde o sórí Àpáta TV, ó dẹ̀ ti ń show lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin kan ṣe kí ni, ẹ subscribe sí bíbá ẹ̀, kẹ́ ẹ jókòó, kẹ́ ẹ máa yẹ notification yín wò àti àwọn fíìmù tá a fẹ́ máa upload fún yín lẹ́nu ọjọ́ mẹ́ta kẹ́yìn náà rí. Ẹ lè miss eléyìí, ẹ̀yin náà ò ní fẹ́ miss ẹ̀. Tẹ́ ẹ bá tẹ̀ tí wo pósítà yìí lásán gan lásán, ẹ ti mọ̀ pé nǹkan ń bọ̀. Àníkẹ́ ló wà lójú ẹ̀ gangan yìí, ẹ ti mọ̀ pé nǹkan ń bọ̀. Ẹ wo ẹ̀lúùlú ń bọ̀ o. Ó ń bọ̀ látọwọ́ Bùkọ́lá Johnson and directed by Ọlámídé Ọláoyè. Ẹ̀yin náà mọ̀ pé akọ iṣẹ́ nìna, àti pé lẹ́yìn ìtàgé a kì í bá wọn hèrà débi pé àwa hèrà tí ò tẹ̀ lọ́mọ ọ́nú. Ẹ̀yin náà mọ̀ wá nà, ẹ mọ̀ ẹ túmọ̀ ṣe wa. Ẹ má rí o, ẹ̀yin jókòó dáadáa. Ẹ̀lúùlú ń bọ̀, ẹ̀lúùlú tó ń fàjò, orí ara ẹ̀ ní fà á lé. Kí la fẹ́ rí kọ́ nínú sinimá yìí? Ṣùgbọ́n ẹ̀yin ní sùúrù, ẹ máa wòran, ẹ̀yin kàn jókòó dáadáa. Ẹ subscribe sí o, ẹ má gbàgbé láti subscribe, kẹ́ bá pín káàkiri. Ẹ sọ fáwọn ọ̀rẹ́ yín náà pé sinimá kan ń bọ̀, ẹ̀lúùlú ni wọ́n ń pè, kán wá gbọ́ review ẹ̀ lórí lẹ́yìn ìtàgé. Ẹ ṣeun gan o, God bless you so much.